àmọ́ o. A kì í mọ̀ sá ká mọ̀ mọ̀ fà o, a kì í fà ká mọ̀ mọ̀ sá, tá bá wá fà dé kọ̀rọ̀ bì kan a ṣe mẹ́nu ẹ wá ṣe mẹ́nu lórí nǹkan kan. Ẹni yóò gbọ́dọ̀ mọ̀ pé a sì kí ìhun lẹ̀ ń lò bọ́bá ìmọ̀ gbẹ̀gẹ̀dẹ̀ ò gbiná o, ọmọ alákàrà ó pàkàrà wàá mú kọ ìgbé ó yọ lẹ́yìn ọmọ alákàrà àbí kò ní yọ lọ́dẹ yín. Ẹ mọ bẹ́ẹ̀ ti rìn, ẹ mọ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀, ẹ mọ tẹ́ wí kẹ́sì mọ lórí tẹ́ ṣe tí òfin ní gbọ́ tí òfin ní mọ̀. Bẹ́ẹ̀ bá wá rí kọ̀rọ̀ ibì kan tó jọ bí ẹ ń kó fẹ́ mọ̀ ẹ máa gbé gidi náà bẹ̀ torí tó bá mọ̀ ó léwu o. Àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó kò gbọ́dọ̀ mọ̀ pé àsìkò ọ̀la yóò. Doro Bucci, Doro Bucci, Doro Jazzy, and Doro Boss, Doro Big, you know say Doro Heavy, and Doro Skiffle, you know say Doro Bloody, Doro get the biggest level where you know of course, Doro push past anybody way Doro meet, Doro got a pass anybody for the gathering, Doro just money pass everybody, yeah. Anybody go Doro meet you. Doro na diva, Doro na tiwa, Doro na leader. Doro follow the leader. Doro, 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 Doro. Doro is bigger. Doro is higher. Follow the ladder. So follow the ladder. Doro can leave her, she know the tire. Doro hot, Doro minado. Doro fine, Doro Bucci, yeah. Doro me, Doro you. Mi ò ṣe, I'm not interested. Mi ò ṣe mọ́. Kí ló dé? Èmi máa káwọn ará lè gbọ́. Òní mo ti mú mọ́ kéde ọ̀gbìn ìlú ìlú ọ̀hún. Ó fẹ́ ṣe orí burúkú ni. Máa kéde orí burúkú ló mú. Mọ́ kéde ètò mu ìwọ̀n ló máa kó báyìí tí ò bá fi mí sílẹ̀. Ṣé o pé mo ti sá fún ẹ tó? Ṣùgbọ́n mo ti sá fún ẹ tó mo ti kúrò ní bẹ́ẹ̀dúmù kí mo ti bọ́ sí sálẹ̀. Kí o bá mọ̀ mo sùn lọ sí yàrá tó sí kó lọ bá tó sí. Wọ́n ní mi ò kí ọ mi ò ní ṣe ìyàwó ẹ̀. Nítorí jábọ̀. Wọ́n bá kí ẹ̀ jábọ̀ ẹbí rẹ̀. Tí mo dé pé mo ṣì wà nínú ilé yìí, òun ló jẹ́ kó máa ṣe ogun ìṣòro ìbùkún tó ṣe. Ìgbà tó ti dẹ̀ bàbá wọn, tí máa kó ẹrù mi, tí máa lọ, máa wo ìyára ìṣá ẹni tó máa ní kí n padà. Tó máa fi ẹ̀ka fọwọ́kàn mi, tí ò bá ní fọ ẹ̀ lórí. Mo kéde dá wàhálà lẹ́ o. Mo kéde bèbè sórí lọ́nà. Kò tẹ̀ ní máa lóko lábẹ́. Nà mẹ́pa. Bẹ́ẹ̀ni, nà mẹ́pa. Nípo mi. Ó yá máa fẹ́ wọ́n mi yọ. Gbogbo ẹ̀rọ ẹ̀dẹ̀ ẹ̀gbọ́n mi o. Mo tẹ̀lé sùn. Gbogbo ẹ̀rọ kò. Àrẹ̀mọ. Máa ké ṣu yàrá. Tí ìbá ṣe ó léwu. Má jẹ́ kí èkó yàrá. Ó léwu. Ó léwu tí ìbá ṣe kíni ó léwu. Mo dáná sí ìbá ṣe kíni ó léwu. Jọ ṣàánú mi o. Mo ṣàánú mi. Ó yá 2 million. Mo yẹ àfẹ́ 2 million. Ó yá 3 million. 4. Díẹ̀ pàjẹ́. 5 million. Mo kété mo dáhùn. 5 million. Mo dá kíni kọ́ rẹ̀. Ó tún mú mi. Ṣé àpò mi tó gbọ́dọ̀ fọ́ọ̀tù? Ó pa mí.
ibi ẹgbẹ́ mọ̀ ti là oníyẹn mọ̀ di asáyékú asáyékú o. mo ṣe mi ẹ̀lẹ́ ìbá ti já ẹ̀yìn ìwé akáyá mo já. Ọmọ dada jọ mo fẹ́ kó fún mi ní nọ́mbà àwọn ọmọ tó máa wá ń jọ ladies night yẹn àwọn girls yẹn jọ̀bú yóò tẹ̀ ju bíi 2 or 5 lọ. Actually mo mọ̀ wọ́n but mi ò fi bẹ́ẹ̀ súnmọ́ wọn débi pé mo fẹ́ ní nọ́mbà wọn. Eléyìí ọmọ yẹn bí yẹn. Bàbá oní bàbá. Bó ni gbogbo kí lè ta fẹ́ pẹ̀lú ẹ. Mo ní kó mọ̀ yìí fún mi ní nọ́mbà àwọn ọmọ tó máa ń jó ladies night àwọn ọmọ tó máa ń ṣe rùmúrùmú yẹn ó dẹ̀ ń fa àbí ìdí. Ṣé àwọn àwọn eléyìí ò já sí ẹ fẹ́ gba nọ́mbà àwọn ọmọ. Ọmọ tó ń jó ladies night. Àwọn kan wà ń bí wọ́n tó ń jẹ ta ọtí ni ìwọ̀n ò ráyàn ẹ máa lọ ti yín èyí tẹ́ ẹ mọ nǹkan kan wo bí tó ń lọ bí o. Já sí. Bàbá. Àwọn àtẹ já sí rèé. Bàbá. Ṣèrí tẹ̀ fẹ́ àwa tá a mọ̀ ń pa ẹ̀ gan rí. Lórí bẹ́ẹ̀. Ó báwo dáadáa nù lọ ń tiẹ̀. Bàbá o. Bẹ́ẹ̀ bá fẹ́ nọ́mbà ọmọ 20 ń fún yín ní. Bàbá ń gbádùn àtúntẹ̀mí ṣe máa ń gbádùn yín nìyẹn. Bàbá oní bàbá. Ẹ jẹ́ sáré fún yín nìkan lórí 23236 540. Bàbá o. Àwọn tó ti jọ̀wọ́ ni tó máa gbọ́wọ́ yín gan gidi. Bàbá àwọn ọmọ tó dáa. Junction tàwádé. Bàbá tó bá ti fún mi ní bíi 2 sí 5. Má ṣe yín dáadáa. Ó wà lọ́wọ́ mi bàjẹ́bàjẹ́ ṣé bíi 2 sí 5. Bẹ́ẹ̀ni. Kí ni nǹkan tó wá máa bá dé. Máa fún yín ní 20,000. Lórí ìkọ̀ọ̀kan. Ẹ̀fọ́ ni 5 máa fún yín 20,000. Lórí 5. 5 ẹ ṣàṣàrà ẹ kására ẹ kò fi ṣara yín gíní bàbá yìí. Dédé ọwọ́ náà tún ni. Tẹ́tí tọ́ yẹn o ti dọ́wọ́ yìí. Bàbá oní bàbá. Ẹ jẹ́ lọ mú fóònù. Bàbá oní bàbá. Ẹ jẹ́ lọ mú fóònù mi wá. Today gbádùn this old man go just dey bàbá. Bàbá yìí já gan irú àwọn ilé mi máa fẹ́ bá ṣiṣẹ́. Maven. I don't get a lot, God the way. And I don't pay my rent, God the way. There be one for my hand, but God the way. There be one keep my joy, but God the way. I say anything and do not God the way. No, not God the way. No, not God the way, no. Anything and do not God the way. No, not God the way. No, not God the way, no. I don't change my name to God the way. And no more, I don't buy more to God the way. They say my market no go sell, but God the way. And then me say I no go blue, but God the way. Them my brother, make them try their luck. My God the way, no my God the way, no my Lord the way, no. Anything I do, I God the way, no I God the way, no I. Anything I do, I God the way, no I God the way, no I God the way, no. As you don't pass exam, now God the way. And then be say you no go pass, for God the way. You wake up, see today last song, now God the way. Robbers they rob, they no see you, brother. They no see you, my sister. Oh yeah, better pass. God the way, no na God the way, no na God the way, no. Anything they do, na God the way, no na God the way, no na God the way, no. As now your wedding day, na God the way. And he don't tell where you do fine, but God the way. See we go pop champagne today, God the way. And we go there dance, cause God the way. No, anything you win, na God the way. And if you win election, my brother, God the way. Like if you win the contract, my friend, na God the way. And if you check the countdown, my brother, God the way. And if your market say na God the way. No, na God the way. No, na God the way, no. Anything I do, na God the way. Baby. No, baby, don't. No, en fait, ça me fait.
Oh, baby. Yìí tó bá lè ṣe bí jùlọ fẹ́. Obìnrin kan fọ́kànlá méjì ló jẹ́ lọ́jọ́ sí ẹ̀ṣọ́ mọ́mọ́. Ó dàbọ̀. Ti ń bu sáré lọ́nà ìyún tó jọjọ́ keje owó dé ọ̀rọ̀ dé a sì kì í dín pẹ̀lú yín àmọ́ ká wí fún ni ká gbọ́ àwọlé alára o ká sọ̀rọ̀ fún ni ká gbà yọ ọmọ èèyàn ń gbọ́dọ̀ tó yín kórìn báyìí wọ́n tọrọ báyìí sọ̀rọ̀ ẹ fi sọ́wọ́ sí i inú ilé tẹ́ ẹ gbé ọṣẹ yìí sí tẹ́ ẹ ti ń wẹ̀ omi ò gbọ́dọ̀ sùn pẹ̀lú yín lójú rẹ̀ o. Eyín bí tẹ́ ẹ̀ ti ń wẹ ọṣẹ náà ojúmọ́ bá mọ́ kò gbọ́dọ̀ fún mọ́jú. Obìnrin gbọ́dọ̀ sùn tí wọ́n bẹ̀ mọ́jú. Ẹjọ́ bàbá tí ó máa ń gbọ́ pé obìnrin sùn tí wọ́n lọ bẹ̀ mọ́jú kí ló máa ṣe. Ẹlẹ́rú oṣù kìí ìkòkò àjọ pọ̀ sálẹ̀ yóò sì fọ́. Ọkùn tó já sọ̀rọ̀ di ikú nínú ikú. Ṣé ní ilé sọ̀rọ̀ báyìí? Bàbá yìí sọ. Ilé sọ̀rọ̀ báyìí. Bàbá yìí ti máa jẹ́. Òyìnbó tó ṣe bá fún ọ̀dọ́ ṣe lè sá. Lọ ṣe kí ni? Bàbá mi ṣe ní mo tó bẹ̀rẹ̀ tí wọ́n á ní ọkọ̀ láti ní ìṣẹ́jú kan péré ọkọ̀ wà níwà ní ilé. Ṣé bẹ́ẹ̀ ni gbogbo ìkẹ́lẹ́ gbogbo ìlú àgbàdo kò ṣe fún àyè fẹ́mi tó lọ́mọ. Ọwọ́ ti kó ìṣòro. Akíndé nínú ọ̀dọ́ wọn sọ ní kò lè sọ ní kò tẹ́ lọ́dọ̀. Ó sọ làwọn ẹnu kẹ́sẹ̀ fún mi. Nítorí pé mo lè ṣe rí. Nítorí pé ká ẹsẹ̀ sókè ti ní ìṣèlú ẹ̀kọ́ ṣe. Ó ní sórí yẹ. Akíndé sọ olóṣèlú wọlé kọ́lá wọlé dàgbà mẹ́ o. Akíndé ló kẹ́ ẹ̀jọ̀ wọlé ló ṣẹ́nu ṣe bẹ́ẹ̀. Gbogbo olóṣèlú wọn ló ká ẹsẹ̀ sókè. Ṣé tó bá fẹ́ sọ ní burúkú ọ̀lẹ́ fẹ́ sọ ní burúkú tiẹ̀ ni? Ṣé ọ̀nà ní kò sọ ní burúkú dà kọ́ ni? Bàbá ti máa jẹ́ bàbá ti máa pa lẹ́bẹ̀rún. Bùnmi, ó gbọ́n pọ̀ mọ́ ìyàwó kan ló ń tẹ̀lé ní campus. Anyway, ṣé o fi ń pọ̀ mọ́ ìyàwó tó ń tẹ̀lé kiri ní campus yìí pé you need to stop having an affair with him? Ìyàwó yàtọ̀ sí ìyàwó. Ọmọ ìyàwó tèmi gbọ́n pò ń tẹ̀lé. Ó ṣe ṣe pé mo gbọ́ tí mo rí pò ń tẹ̀lé. Kó o rí bó ṣe máa ń náwó ni. Àní ibi tó bá ti ń ná owó báyìí. Ìṣèlú tuntun máa mọ̀ pé ìwọ lóhùn ṣówó làwọn èèyàn ń bàjẹ́ báyìí. Even ordinarily, bí èèyàn bá ń ṣe ìyàwó kéèyàn máa ṣiṣẹ́ lójú méjèèjì máa tẹ̀ ẹ̀ka. Bùnmi téèyàn bá ń rí owó kò jẹ́ kéèyàn máa náwó bẹ́ẹ̀. Àwọn guys yẹn ná owó. At least ikọ́ ni wọ́n ask me out now. Mo ní orí gbà fún torí pẹ́rù ń bá mi. Mo ń pè bọ́lọ́ tí náwó tí wọ́n náwó tó tó yìí. Mi ò lè fẹ́ wọn. And I'm very sure pé ọ̀gbọ́n tó jẹ́ girlfriend ẹ̀. Ṣé o mọ sọ́ọ̀sì tó wọ́n yẹn ń gbà bó mọ sọ́ọ̀sì ibi tó wọ́n yẹn ti ń jáde? Kí n gbàgbé yẹn Bùnmi lóòótọ́ iná ọgbà yìí láti pàdé wọn
I'm as long as starting gbé papa ti demo ya. You tell me nǹkan tí ó dá kí má pé àkéṣe. Ó dá ṣé wọ́n toast mi náà. At least kola wọ́n toast mi now. But Bumi mi ò gbà. Because mi ò mọ source wọn bí ó bá ṣe máa ń ná ogun ìṣẹ̀lẹ̀ òtútù máa ń mú mi máa ń gbọ̀n báyìí níbi tó bá ti ń lọ ẹ̀rù máa ń bà mí. Àfi bí ẹni pé bùjẹ̀bùrà wọ́n máa ń bùjẹ̀ àfi yá. Ẹni tó ṣiṣẹ́ lójú méjèèjì ò lè máa náwó bẹ̀yẹn gbà mí torí Ọlọ́run. Mo tún wá ń sọ à ń sọ Bumi à ń sọ. Bumi o tọrọ gbà ló ń bẹ sọ o tọrọ ló ń bẹ torí bó ṣe wà yìí tó bá ti lè rí owó báyìí ojú ẹ máa ń ràn ni torí wọn náà ṣé wàá jẹ́ ń sọ̀rọ̀ because àwọn guys yìí mi rò bí àyàwó nìkan ló ń ṣe ó dàbí wọ́n ti fi kan èmi kan tẹ bá ti lè kó tinúwó báyìí máa fò tẹ̀lé wọn àgẹ̀ especially ìwọ yìí ó láìkí owó gan. ṣáàgùn gbogbo jọ ń torí Ọlọ́run ìwọ ò láìkí owó ṣé pépà ló láìka bókúta oríṣiríṣi ìwọ náà máa tiẹ̀ ń sọ̀rọ̀ ó ti bẹ́ jù wá tiẹ̀ ṣì dín sùúrù náà mo máa mú tiẹ̀ fún ẹ̀ ṣó pé bóyá ọ̀dẹ̀ ní mi ni ṣé báwo ìwé pọ̀ níta tí mo fi pẹ̀ méjì pé káwọn lẹ́kùn fẹ́ bá yín sọ̀rọ̀ mo mọ̀ kó tí mò ń ṣe ó ti wá bẹ́ jù ó dẹ̀ ń dùn mí wá ti ṣe sùúrù mo ṣì ń bọ̀ ẹjọ́ tó ọ̀nà tí náà wà lára yín ó lè mú ìlànà ẹ̀kọ́ rí ni èmi náà gbọ́ ti yín wọ́n láwọn tó ju ìlọ lẹ́yìn fẹ́ bá àwọn ṣúgà dàdí jọ má bínú kí ni ìyàtọ̀ ṣúgà dàdí àti èyí táwọn ọkọ̀ ìyàtọ̀ ni pé bóyá tó pé àwọn ojú ìlú àbí mi mo bí ṣe fẹ́ sọ àbí báwo. èmi ò tẹ̀lé ṣúgà dàdí ọkọ̀ jù mí lọ díẹ̀ ni kí ló fọ́ ni. wèrè ó ṣe lọ sọ́jà kó lọ mú èjì yẹn kó lọ rà lọ́jà ó dà ń pín nǹkan ṣe ṣé òun mọ̀ pé àwọn tó ń sọ ìgbà wọn wọlọ́ dangerous o àwọn eléyìí máa ń gbéyàn lódindi wọn máa ń fìyàn ṣoògùn owó ni wọn ti ẹ bá kí ni wọn ń báyàn wò rárá bó ti ẹ ṣe sùn yín bóyá ti yàn gbọ́dọ̀ lọ́mọ ọ máa dídí yàn kọ àbí kọ́ fáǹkọ̀ lọ ni nítorí kọ́ lóun má bàa jẹ́ yàn gan ni mi ti ń ṣe wà. anyway títẹ̀mí lèmi ti sọ wọn a lè má bára wa rìn ká má bára wa sọ tọrọ òun ló fa ìdí ìpàdé tá a fi jókòó fún ìjọ nítorí Ọlọ́run ẹ má gbé sára yín kọjá mọ́ṣáláṣí ẹ jẹ́ ká ara wà bẹ́ẹ̀ bá ṣe wọ́n fífẹ́ ló ìlú dá ẹ má jẹ́ kí n wá yín tì mo wọ́n pẹ̀ ń wò mí látàárọ̀ tó ẹ ti lè máa wò mí èmi náà láìkì owó kò sẹ́ni tí ò láìkì owó àmọ́ èmi máa ń pọ̀ sókè rajà ni mo mọ bí tèmi wọ́wọ́ ti tèmi dé tó ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni àwọn bàbá yẹn máa ń gbéyàn lọ in fact àwọn má tiẹ̀ dìídì gbéyàn lódindi báyìí lọ fi ṣògùn owó ni àmì torí kọ́ ló má bàjẹ́ yẹn gan ni ó fa ìdí mítìn wa ta fi jókòó báyìí ta fi ń sọ̀rọ̀ ìwọ náà tó dẹ̀ ń fẹ́ àwọn ọmọ ìyàwó ọ̀rọ̀ tí wọ́n tiẹ̀ ti wá kọjá nǹkan mi sọ́ọ̀sì wọn ò tiẹ̀ yé mi mọ́ ọ̀tọ̀ ni kéèyàn jókòó tó òyìnbó kéèyàn máa bó òyìnbó sọ ọkọ sẹ́ǹdì owó béèyàn tiẹ̀ ṣe máa lórí èèyàn máa ń pè báwọn ṣe máa ń náwó mi ò rò pé èèyàn tiẹ̀ ń fún wọn lówó mọ́ there is something to their source ẹjọ́ nítorí Ọlọ́run. Jebi. Baba. Ìwọ. Jebi, ìwọ gbọ́ tèmi sá lọ. Hey, sure. Sharp. Let's go. Hey, how far? Sure. ṣẹlẹ̀ àá pàdé tàbá ti padà ríra ṣé ti yẹ èmi àti ẹ̀gbọ́n ẹ̀ ti jọ sọ̀rọ̀ àti jọ ṣe kínní ṣé ti yẹ ọkùnrin tó bá di lọ́jà. ló jẹ́ ìpẹ́ padà màá tẹ̀ padà ọmọ ojú ìgbẹ́jọ́ ẹ̀ tí mo mọ̀ tí mi ò lè tàn mí jẹ àrẹ̀mọ náà ni. Àrẹ̀mọ Gúúsì nígà bàbá abẹ kí ló ń ṣẹlẹ̀ ibẹ̀ ló ń gbé ó tó sókè jọ àrẹ̀mọ fílẹ̀ àfà àjẹ bàbá ìgbà olówólé mo ti wọlé ṣe díẹ̀ ó ti ṣe díẹ̀ bẹ́ẹ̀ mi rí ẹ láàrin àwọn boys kí ló ṣẹlẹ̀ èmi náà ṣàwọn pé jébì mi rí ẹ. òkè lọ sókè wá sílẹ̀ náà ni bàbá mi mọ̀ gbà Àrẹ̀mọ Gúúsì ogbó swagger Àrẹ̀mọ jámísì bó ṣe ń lọ lórí Twitter lórí Facebook ó ṣàmọ̀ lórí gọ́gùn Àrẹ̀mọ Gúúsì ó dúró sókè bàbá kí ló ń ṣẹlẹ̀. òpè méjì tí mi bá tún máa wá bí ọtún dáyà ti wá Àrẹ̀mọ kan ni
ṣe lórí pé wọn ò já yín sí ẹ ṣé rí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ ti believe pé tẹ́ bá ti wà nílùú òyìnbó pé ẹ ti ṣe nǹkan tán ẹ ti rí nǹkan tán omi wọn máa ń pòwe kan àbúrò máa fi ń ṣe bí àṣà ní ṣá wọn ní tó bá dájà o ò lè já àjáde èrè nàìjà ló tó wà orí pé tó bá padà sílé kò sí nǹkan tó lè ṣe é ṣe mo sọ fún ẹ padà wálé kò ní kàn jókòó sí ìbàyí kẹ́ni ọmọ gbàgbé o ààrẹ wọn tó ń wò ti kọjá bẹ́ẹ̀ o àwọn eléyìí wọ́n tẹ kí nínú lórí anything. ibẹ̀ ló ń gbé bàbá bẹ́ẹ̀ ibodò lọ wa. mo ń lọ sí Rambert Square lọ́dọ̀ ṣíàmù mi kan ni ó kàn ní kí n wá ni kí ló ṣẹlẹ̀ bàbá gbogbo ayé wa. káàkiri kò bísí ni èmi tún jayé Rosenborg lọ nìyẹn èmi káàkiri ń jayé kiri ni àwọn tèmi tó wà bẹ́ẹ̀ mo ti tẹ ike sí wọn straight bókè orí akọ́bẹ̀ sí máa ṣe súyà kọ́ máa ṣàfún lọ ọmọ ẹni tó ń ta kọ́bẹ̀ sí máa ṣe sí lọ. kò sí wèrè o lè fún mi lágbo ẹ̀ máa gbá ẹ lágbo èmi kan máa síbẹ̀ tó bá sọ́dọ̀ ṣí àmà mi tí mò ń lọ sí ó yẹ ká padà ríra. kò sí wàhálà jẹ́ ta ọdún mi fún ẹ. kò sí wèrè àrẹ̀mọ gúúsì. JB ó dúró sókè. JB bàbá bẹ́ẹ̀ dúró àrẹ̀mọ àgọ́ aláyù bàbá kò sí wèrè fún fẹ́ sọ́dọ̀ ṣí àmà mi náà ni tí bá ti wá mo fọ́ọ̀mù àwọn ọmọ ojúdojú ẹ̀ ojúdojú ẹ̀ bad guy àwọn àlọ́ mi smọ́ọ̀tì ẹ lọ jókòó sí lóyìnbó fi pé wọ́n ní kó bá mi clear owó tó pé mo busy ní Rosenborg kó bá mi clear $1,250. bàbá mi jẹ́ gbóyin sálọ gbóyin sálọ ṣe bẹ́ẹ̀ ló ṣe lóòótọ́ kì í ṣe pé bóyá mi ìgbówó yẹn mo gbówó yẹn ní Cresta ṣe gbówó yẹn ní Cresta tí máa bọ́lẹ̀ nu mọ́tò ní Kent Avenue àwọn bọ́ọ̀sì yẹn mi ìmọ̀ ibi tí wọ́n ti wá ṣọ́ táwọn bọ́ọ̀sì yẹn bò mí wọ́n bò mí gbogbo tàpò mi gan náà kó wọ́n nà mí gan gbogbo owó yẹn gan wọ́n kó etí mo tún ráyè rescue inú ẹ̀ gan tí máa kó délé gan kàn kó sínú ìwé kan pé kì í ṣe pé bóyá mi ìná ń bẹ̀ o. àwọn bọ́ọ̀sì yẹn nà ẹ́ gan wọn pa ẹ́ àwọn bọ́ọ̀sì ò ti ṣòrí ni ó yẹ kó pa ẹ́ ni ó yẹ kó pa ẹ́ ni wò mí tí n bá gbọ́ pé wọ́n ní kébì ti kú o ó pè mí dàgbò ìgbó mi sá lọ. kí ló dé ló dé èyí tí mo wí àrọ́ ti lọ mọ̀ mi ì ṣe pé alábíàmọ̀ òun ṣe pé náà tẹ́lẹ̀ ìwọ nínú ìlú yìí èmi Àrẹ̀mọ Gúúsì èmi ní mo ń kọjú àwọn metropolis lọ ìwọ tí wọ́n ń fish out máa fish out mi láì tiẹ̀ ni ìwọ wà gbọ́ òtẹ̀mí sá lọ. bàbá mi gbó sá lọ. kò jọ pé bóyá mò ń sùn lójú títì káàkiri ń ṣe ń ṣe wà igan láńlọ́ọ̀dù ti lé mi kúrò nílé ó ti dẹrù mi síta ẹrù mi kámẹ́ ló wà ó lé mi kúrò nílé bàbá. mo fún ẹ ní alẹ́ yìí mo fẹ́ rí omi tí màá rí omi kébì tí màá rí omi get up get up. torí Ọlọ́run bàbá torí Ọlọ́run. bẹ́ẹ̀ máa ṣe kiri nìyẹn wọ́n máa pa ara wọn jẹ́ tó wá nílùú tó máa ń sọ wọn àwọn Nàìjíríà pé wọ́n dá mo kàn fọ́ yékè mo fi pàṣẹ yàtọ̀ owó tẹ̀mí kó fún àwọn metropolis mo fi ṣe fọ́nù club ìbọn kan lásán gan $2,500 mo fún wọn á fọ́ mi rí wọ́n mi gbé owó kékeré tíọ̀t ìwọ eégún ló máa ìwọ náà máa deport ẹgbẹ̀yìn bó ṣe wà ẹ lórí ẹ ó gbẹ torítorí. àwọn délé ọmọ àgbẹ̀mí àti báyọ̀. Hello, Bayo. Ọ̀rẹ́ mo wà, how you doing now? Kí ló ń ṣẹlẹ̀? I'm not alright. Aremo, there's a big problem. Fine. Bàbá ní a ní láti yọjú sáwọn ká tó rí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì. Bàbá. Wọ́n ní àwa mẹ́tẹ̀ẹ̀ta. Pé ká wá rí àwọn. Ẹ̀yin méjì lọ náà. Ẹ ṣáà pé mi ò sí ní country. Ibi tó wà yẹn kì í ṣọ̀run. Bọ̀bọ̀ mo tó ṣe fẹ́ dé Nàìjíríà ká tó lọ́sẹ̀ kan wọ́n ní wà very very important nǹkan tó lè affect ilé ayé wa ni.
Please. Pé àmẹ́ ẹ̀ta ni. Àyàmọ́ kí ló tó ń sọ̀rọ̀ bí ọmọ ìgbésẹ̀ get nǹkan tí mò ń sọ ni. Mo ní wọ́n ní àwa mẹ́tẹ̀ẹ̀ta pé a ní láti yọjú sọ́n kó wà very very important. Nǹkan tó ní ṣe pẹ̀lú ilé ayé wa ni náà. Kó jẹ́ dídán. Oh God. Kò sí wàhálà máa lọ check tíkẹ́ẹ̀tì mi nìyẹn. Sí wàhálà. Better. Agbémi airport lọ́la. Better. Please torí Ọlọ́run ọba. Torí bó ṣe ń ṣàn yìí mi fẹ́ kó gbẹ o. Kò yẹ. Máa lọ check tíkẹ́ẹ̀tì mi sí. All right. Wà báyìí. Ẹ̀wọ̀n náà wà lára ló wà lára. All right, but please do, okay? Okay. All right. Susan, what's up? Ọ̀rọ̀ Bùnmi to link my con àwọn Yahoo guys tó hot nínú campus mo fẹ́ bá ẹ sọ. Because mo pé source àwọn guys yìí kò pure. A ní wọ́n gan tí mo mọ̀ mọ́ mi ò kí n sábà rí ẹ pẹ̀lú tó fi link Bùnmi mọ́. Nítorí pé tó bá jẹ́ pé àbúrò tiẹ̀ o ní ever sọ pé kó lọ máa fẹ́ràn àwọn guys yìí. Nítorí pé ìwọ gan fúnra ẹ̀gbọ́n tó use mọ́ wọn mi ò kí n sábà rí ẹ pẹ̀lú wọn. Ẹ̀kọ̀ọ̀kan báyìí mo máa ń rí ẹ pẹ̀lú wọn. Bọ́sọ̀rí Bùnmi máa wá gàgàgà báyìí a wá jókòó síwájú mọ́tò a wá dàbí bọ́ọ̀sì bí ìyàwó bọ́ọ̀sì á jókòó a ṣe gàràgàrà. Ẹ gbà mí oore ni mo ṣe nà. Oore. Bẹ́ẹ̀ ni oore ni mo ṣe ọmọ yìí. Mo tún rí pé gẹ̀rẹ́ tí máa ń towó jùlọ nínú lọ́wọ́ mi nínú campus yìí torí ẹ̀ mo fi link ẹ̀ mọ́ wọn guys yìí. And come to think of it tí bá link ẹ̀ mọ́ wọn tí ò bá like ibẹ̀ ṣé bó máa kú òní. Àbẹ̀ bó ti sùn ọmọ yìí ó ń gbádùn. Ó ti ń jẹ owó ti wà nínú owó àwọn guys ń tọ́jú ẹ̀ ó ti the biggest girl on campus owó àbíbá ó ń ṣe bèbèbèbè wo abeg Rosemary. Susan ìkànnì ẹ̀ o. abeg you look at that way you wan talk. Bàbá inú ọmọ pé kò sọ ọmọ gidi mọ́ gbòòrò ṣe rí wọn pa òróró tó wà ní kólò bá àlùbáríkà ní gbogbo táàmù ọmọ Rósì ló sọ̀rọ̀. Ìwọ náà kí bàbá rò ó. Bàbá ẹ̀yin náà rí ọmọ yẹn kí síbẹ̀ mi lè máa fún yín lọ́mọ tí ò lè ọmọ tó lè máa ń gbé wá fún yín bàbá. Mo rí pálùbárí káwà lára ẹ lóòótọ́. Ṣùgbọ́n tó kó sétí àwọn kan máa ń pè ní sprataya. Ṣùgbọ́n èmi ara máa ń pè ní alẹ́ rí. Gúúsì bàbá. Àlùbáríkà wà lára ẹ. Bàbá lálùbáríkà wà lára ẹ. Gbogbo ẹ̀ ló bò yìí. Tó bá ṣe àwọn ọmọ mi, wọ́n máa kọ́ síta ni. Gúúsì àlùbáríkà. Gúúsì bàbá. Arẹwọ ọlọ́ọ̀ bàbá àgbàlagbà bàbá tó jayé ju àwọn ilé iṣẹ́ máa ní àwọn ọmọ lóyà lókì wà. Bàbá kí lè kọ fún ẹ. Something tí o kì í sè. Jápadà níwọ̀ Rose níwọ̀ tí mo gbé wá sọ́dọ̀ àwọn sọmọ rí pé kó wá máa àwọn èèyàn rí ó wá ní kó máa fún ọ ní soft níwọ̀ ọmọ tí mo ti sọ pé ó le tó hard ṣé wọ́n mọ̀ tún mọ̀ pé hard ó yàtọ̀ sí soft ni mo lè sọ pé ó le ọmọ tó bá dẹ̀ ti le ńkọ́ hard náà máa ń fún tó bá ti wá mú hard náà wọ́n máa bá ẹja hard ló máa mú. Omi yẹn pọ̀ ló jẹ́ kí n bèrè soft. Soft níwọ̀ Rose. Pàkàpà bàbá. Jẹ́ ká fún ní nǹkan tó fẹ́. N tẹ́lẹ̀ dá ìfẹ́ nìyẹn. Ó lóun fẹ́ hard pé soft ni. Ó sọ fún mi. Ó ní àlùbáríkà wà lára ẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Mo dẹ̀ confirm. Jẹ́ ká fún. Bàbá jẹ́ kò sí. Ìbàdàn tí mú ilé ìlú kẹ̀ àbẹ́ ìwà gbà. Bàbá jẹ́ kò sí. Jẹ́ kó máa gbá àlùbáríkà yìí lọ. Ìbá yìí sọ́nà ni bàbá. Àlùbáríkà yìí òun ló fún mi. Mo sì bàbá. Rose
ń bọ̀ mo fẹ́ lówó kọ̀ọ̀kan fún bájà rẹ̀. Wakako. Wakako. Now you go Wakako. Ìlú ṣe òtún fẹ́ báyé mi jẹ́. Shaman. Ẹ wo bí bàbá jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín. Ṣadé ló jókòó yìí. Ṣadé àbúrò ti tèmi. Ṣadé o. Ṣadé o. Ṣadé o. Ẹ̀mẹ́ta ni mo pè kò dáhùn ẹ̀wọ̀n àkọsí. Àkọsí lò ó. Ń gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀wẹ̀ àìlè wà pọ̀ ẹ̀mí pọ̀ wíwá. Ṣadé dá mi lóhùn. Ẹ wò lè sọ̀rọ̀. Ẹ ti ẹ̀ ṣe gbogbo ibi sọ̀rọ̀. Bàbá jẹ́ kí Ṣadé dáhùn ẹ̀ dáhùn. Bàbá bẹ́ẹ̀ nǹkan ṣe ṣe o ti yà mí lẹ́nu. Wọ́n pariwo náà. Mọ ọdẹ kọ́mọ̀ lọ́mọ ṣé mo mọ̀ káàbùrù ẹ̀ ni. Ọ̀rẹ́ wa ní sùúrù ọlọ́run wá pèsè ní fámìlì jẹ́ kọ́dún Ṣadé. Fámìlì wo ni ẹ? Fámìlì ti yan ọ̀rẹ́ sí mi. Púpọ̀ obìnrin kọ́tà ń bọ́ ní ẹbí wa rè. Bó ṣe wà yìí, ó jọ Jẹrẹ Jackson lójú. Bọ̀bọ̀ ìbẹ́ pàtó wá jẹ́. Fọ̀nà tó sọ ẹlẹ́jà ní sẹ́. Ṣé àríṣẹ́ máa ń ṣe ànílò ọmọ mi yẹn? Bàbá jẹ́ ká lọ Ṣadé. Ọ̀rẹ́ wa jẹ́ lọ Ṣadé. Bàbá ìlú tẹ́ kọ́lé. Ó dẹ́kun sí mi jà ẹ́. Àníkọ́ ṣe sùúrù. Ìwọ pé kí wọ́n lò ó. Ìgbàgbé ṣe lẹ́yìn lọ́kùn. Bẹ́ẹ̀ ni ìgbàgbé ṣe kàn ló wẹ̀wù ẹ̀jẹ̀. Mo bí bàbá láyàtọ̀ sẹ́mi èèyàn ni mí bá máa fi mí wé la kí la bá bẹ kọ́ kí la kọ́ ebi rè é ẹ kọ́ lò ó kọ́ má lò rárá. Bàbá ó yà mo fẹ́ òbí ẹ̀ nílò. Ẹ wò ó ilé àwọn abàjẹ́. Oh my God! Ẹ̀mí èsì tún lò bọ̀ fún ẹ bàbá. Bàbá ẹ tètè lu ọmọ yìí fúnra rẹ̀ kíákíá bẹ́ẹ̀ ló ṣe ṣe yìí. Àbíkẹ́ náà kọ́sọ́mù náà kò ní sùúrù. Bàbá lè sọ̀rọ̀ mọ́. Bàbá gbọ́mọ̀ ẹ sí mi. Bàbá ṣé àjọkúlẹ̀ yìí o. Ó máa ní wàhálà ọ̀rọ̀ tó mú díẹ̀díẹ̀ yìí. Sọ́sì dá kí n mú nǹkan kí n fi nà yín. Mo máa wá orí kọ́mẹ́ lọ mọ́. Mo lọ ti tó. Ẹ dákun, ìwọ ló ní àbúrò tiẹ̀ nìyí. Kàn máa lò ó. Ẹ ká wà concentrate. Ìgbàgbé ṣe lásìkò. Ìgbàgbé ṣe kan lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀. Bàbá ìyàtọ̀ yà ló láàdì mi. Sóòótọ́ lọ́rọ̀ àgbà. Wọ́n ní ká kọ́kọ́ mú ní ká kọ́kọ́ fi gúnrin ní kẹ́sẹ́ náà. Ká tó tìbọ̀ ọmọlàkejì. Ìwọ́n wá ní ká máa ń léèyàn kan. Ẹ kẹ́ sí àrẹ̀mọ àrẹ̀mọ fẹ́rẹ̀ fi lówó. Àsìkò àrẹ̀mọ fẹ́rẹ̀ lò. Ó ti gbàgbé ni. Kẹ́ sí àrẹ̀mọ ni. Kò ṣe àsìkò àrẹ̀mọ lèmi àti ẹ lò ní. Ibi kò gbàgbé àrẹ̀mọ bọ́ bẹ̀ mí. Àrẹ̀mọ bá wò tá ni. Àsìkò àrẹ̀mọ lánàá wá ti mọ̀. Bàbá olórí tiẹ̀ ní ìfẹ́ kọ́lé. Tí a bá gbé ìlú ẹ̀, a máa fọ́ ilé àgbo. Kẹ́sẹ̀ bí ilé mọ́. A máa fọ́ ilé àgbo. Ilé yìí. Ẹ mọ̀. Bàbá ẹni láàsì kò gbé katapila wà kò dé lámà lọ́wọ́. Bàbá ẹ̀ ti máa ń rún kò lè sọ̀rọ̀ ṣé òun máa dà nínú àbí ṣẹlá tó bá ní wọlé ẹ̀ wọlé mọ̀lẹ̀. Ẹ lọ́wọ́ ẹ tábà kò tó. Àwọn ẹ̀jẹ̀ àlẹ́. Bàbá ẹ̀ lọ́wọ́ ẹ tábà kò tó. Bàbá ẹ̀ lọ́wọ́ tábà kò tó. Ẹ lọ́wọ́ tábà kò tó. Bàbá ẹ̀ lọ́wọ́ nínú ni. Mo ti ká ìyẹn lọ. Ẹlẹ́yìí ti àti jẹ́ lọ́wọ́. Bàbá ẹ̀ lọ́wọ́ tábà kò tó. Ní kó wọnú ẹ̀kọ́ kọ́. Símísọ́lá bèbí sórí ibi táwa yìí lọ́n pè ní ìdẹ̀ra community ìlú àwọn tọ́lọ̀ ń gbà fún wẹ́nu ilẹ̀ kó wẹ́nu ọkọ́ àrẹ̀mọ gúúsì lórí yẹn babaláyé afúnilóúnjẹ máa wò bẹ̀ bàbá àgbàlagbà ìbú owó sórí òkùnkùn mẹ́sí làwọn eléyìí ajímọ́ta sórí àwọn eléyìí wọ́n fowó ṣeré ààrẹ wọn ìbá ẹ o iṣẹ́ tó rán mi mò ń jẹ́ o ó ṣàti rán ọmọ ló dúró rẹ̀ yìí jẹ́ kó mọ̀ kó tẹ̀lé bùṣàbùṣà kí bàtà ẹ̀dùn kó kó kà kó jẹ́ kó mọ̀ pé o ní kí lẹ́yìn microfinance bank tó fẹ̀yìntì olórí yìí o bébì túraká kòdòmírú jẹ́ kó mọ̀ pé nǹkan tó wà bẹ́ẹ̀ kí nílẹ̀ àrẹ̀mọ lórí yìí o. Símísọ́lá. Eleganza. Àrẹ̀mọ
àrẹ̀mọ bó ṣe lórúkọ tẹ̀. Filẹ̀ bàbá tó jayé ju má sọ̀rọ̀ ju iye ògbúdọ̀ yín ra ẹ̀ lọ́bẹ̀ gbogbo nǹkan tó wà lẹ̀ òkì gbogbo kò ṣe ń jà jù ẹ wá pé 1 million wàláì gbogbo yín ẹ máa garaba lọ ni àbí bí Èlísàdé mọ́tò bàbá ṣé gbogbo tibítibí yẹn ṣó ń mí ibi tó wà. Prosper ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé bá ṣe ń mú kúrò bẹ́ẹ̀ ó tún padà síbẹ̀. ibẹ̀ ló ń gbé ó ń ga ó ń wálẹ̀. mo láti jẹ́ fọ́mọ yìí mọ̀ pé nínú ilé ìyá ń jáde mọ̀ọ́mọ̀ àdèmọ́mọ̀ àdè láti jẹ́ kó mọ̀ ọdún tó máa yẹ jẹ́ gbogbo ni àrẹ̀mọ́. ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń sùn bá ṣe ń mú kúrò bẹ́ẹ̀ wọ́n tún dá padà síbẹ̀. bébí o ṣàlù fbc o ṣàlùbọ jẹ́ kí mi wọnú ní agbára lọ ǹjẹ́ kó mọ bóyá lọ. Oh baby, my face so ayaja. She really will look good, will look sexy. Show me the way. Oh, good job, bye. Oh, good job, bye. My shit, beautiful. My baby, who can't even take one drink. Ṣé wọ́n gbé lọ sí levels ní táwọn ọmọ ìwọ̀n fi ẹ̀dẹ̀ rẹ̀ ẹni burú gan-an ṣùtìrì àgàgà kí ibùsùn ẹ̀ kó wá tẹ́ lọ kó má jàlárí mọ́ máa wá fún ẹ ní bàbá nice ringing tone ṣùtìrì máa jẹ́ kó mọ̀ pé ìhòòjù lọ ìhòòdẹ̀ dojú ra wọn lọ ọlọ. èmi gangan sọ́ni mi ìjà ni. ṣùgbọ́n èmi tó ń wo ìwọ̀n ló fi jà bí. ìjọ kí sún mi kò kí ń rẹ̀ ni mi máa bá ẹja máa ń nẹ̀ pa. wow o bébì kó bá lè mọ̀ pé nǹkan tó wà lẹ̀ tó pin owó ni bébì owó nìyẹn kò ṣe super story àwọn òfẹ́nu ṣe gbà all for you. ìyẹn preambles ni o àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ kọ́kọ́ sí sára mo sára. ọmọ ibi báyìí ni wọ́n pè ní Àjẹgúnlẹ̀. ó ti yẹ Ọlọ́run ibi báyìí wọ́n ni wọ́n pè ní ìfúnwó. ó ti yẹ ó ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn mi ò jára mi àwọn lọ́wọ́ yìí. lápò ni o ó dà tó wá túra ká tó bá a jẹ́ ó dà kọ̀ńténà ló máa fi kó lọlé dàbí wọ́n sọ fún ẹ ó ti rí kankan. owó mi ò rà ẹjọ́ ṣe pé ìsinmi báyìí. AC méjì ló wà ti tán split àti window unit. orí pọ̀ jù ọ̀gbẹ́ni bíi ni wọ́n pè ní Àjẹgúnlẹ̀ ibi ìgbòho gan ajé sọ̀kalẹ̀ sí i bá wá ilé ajé rèé orí tí wàá mú mi kọjá yìí ó mú mi débi tí ó yẹ kó mú mi dé ẹ̀bùn ẹ̀jọ̀ inú restroom wà lóyún. òbí bí onídàásíwò tún àbò sí ọ̀nà tó róró tó lùfẹ́ ń tọ̀ lọ ní wọlé kọlẹ̀ sí agbódò gbàngàn tóró tó ní òbí bí kó lọ sára yín kí pẹ̀lẹ́ èyí yà ń sá. máa ṣiṣẹ́ ṣe ọ̀rẹ́ kò síbi tó wá wẹ̀rẹ̀dẹ̀ tí mi ò ní wá báyìí wẹ̀rẹ̀dẹ̀ fẹ̀ ṣe wẹ̀ odòdé plaskabetor tó wá dé Tanganyika lẹ́gbẹ̀ẹ́ fẹ̀dẹ́kò máa wẹ̀ lọ o lè wẹ̀ dé river Jordan kó tó wá jẹ́ kó mọ̀ pé akínkanjú nìyẹn ní pé ọmọ balógun yẹn kó wẹ̀ padà wá sí river Ògùn lọ́wọ́ sí báyìí tó wá dé Ògùn wẹ̀ lọ sọ́sà pé mi tó wá ti pa gómi máa jẹ́ ìjà tí ò ní dá. Àrẹ̀mọ ó ní mi ò fẹ́ wà tí guy Prosper ìpọ́nmọ́ bad influence ni bọ̀bọ̀ yẹn mi ò láìkẹ̀ mi ò fẹ́ o gbogbo oníjẹkújẹ owó tó lè lọ́wọ́ iná lóṣù wájú kókó sọ ẹni kókó tó fi ń gbọ́mi tó fi ń ṣara rìn dín ní. o lè ká lẹ́nu ìbára sí láì rẹ̀ tó ń tòbi ọ̀nà ọmọbàárà àwọn olè báyìí rẹ̀ wọ́n ti sún mi o. ọ̀dà mo ti gbọ́ bébí sórí mọ́mọ́ tí mò ń ṣe sórí Prosper or no Prosper ó dùn fún àrẹ̀ mọ́ lẹ́nu ni ó pọ́sì lè pọ̀ ọ̀la tó máa mọ́ yìí kò jẹ́ Prosper ló máa dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ mi náà tó wọ́n ti pé mi ìmọ̀ tí mò ń ṣe sórí mo mọ tí mò ń ṣe
Ó dà, mo ti gbọ́. Gbogbo tó sọ mo ti gbọ́. Mo lè ti accept. Kò sí wàhálà. Baby. Baby. Ṣé o ti jẹun? Jẹun kẹ̀, mo máa bízì gan mi tí jẹun. Mo bízì ni. Látàrọ̀. Wò mí, má ìdè tó ẹ gan. Ìfún oúnjẹ tó ṣe fún mi lánàá, ó ṣì wà bẹ́ẹ̀. Bí wọ́n ti wá bá mi wọ́n mọ̀ ẹ́, bí a mo lè jẹ ṣe. Ok, mo gbọ́. Owó tó kó wálé ń kọ́ tí mo kó sínú dúrà tí mo ní kó má nà kó má jù bẹ́ẹ̀. Mo gbóná dúrà sí mi ò rí. Ṣé owó yẹn mo sáré lò ní. Bíbí, mo ná 500,000 naira. Iná má ti ní àti mo sáré lò fi ṣe àwọn ìjọba ní ìdí kan. Enjoyment 500,000 naira. Owó tí mo ní kó má tọ́jú pé ká keep káfíńrà lẹ̀ ló sáré nínú báyìí kò sáré lò ó sáré lọ 500,000 naira. Bíbí ó mọ̀ mí náà ààrẹ mọ́ gbáyé tó ju yẹ lọ 500,000 ọjọ́ ìkankan náà. Máa rẹ̀ máa rí mi, wọ́n fẹ́ lọ yẹn. Owó yìí, ó kàn tó wá ní ìsìn ká fi ṣe nǹkan, ó sáyìn ní gbogbo nǹkan. Tó bá tó bá nǹkan sí báyìí, owó yóò ní wá mọ́ o. Kò tó bá lè fi ṣe lẹ́yìn sí ìwọ̀n náà máa rí. Káwọn kò lè máa náwó báyìí náà. Owó tó yẹ ká fi ralẹ̀, a ní fi mọtí. Owó tó yẹ ká fi mọtí, a ní fi ralẹ̀. Don't worry, and that one will come. Another one will come. Ẹ̀bẹ̀ tó bá jẹ́ pé 5 million wà náà, kí ló máa ṣe? Sábẹ́ kan sọ 500,000. 5 million naira. Yeah, 5 million. Èmi, wà ló 5 million naira lẹ́ẹ̀kan. Wà á ṣe pé kí n dúró sínú láì rẹ̀. Wọ́n mi kò ní future nìyẹn. Náà má jẹ. Go for big batting. Àyíkọ́. Táíwò. Ó dà mo ti bọ̀. Kẹ́bà. Ṣé ìwọ yìí tó upgrade ni yóò tó ti ń gbẹ̀wò ni? Yóò tó tó ń lo ayé òdò mọ́. Àwọn ẹ̀jẹ̀ sọ fún yín, ṣe rí owó ẹ̀ kókó. Mo bẹ̀rẹ̀ pé ní wọ́n gbà tá a bá ti ń rówó, tá a ti ń wọṣọ sọ́run, tá a ti ń tọ́jú ilé. Bàbá yín tó kù kéré láàbí ó máa wọlé. Láàbí kéré lọ bàbá. A tẹ̀sí ń gbọ́ tí ọ̀yá náà ń ṣe. Bẹ́ẹ̀ bó tẹ pé òun gan-an náà, ó upgrade jẹ̀ jùmọ́, ilé gan-an náà, ayé òdò mọ́. Báyọ̀ lè lo ògèrè bọ́tì kan tó kúrò bẹ́ẹ̀. Ẹ má fi owó òun dà, ọ̀gá. Kí ni gbogbo àbúlé yàtọ̀ sóhùn? Ìyọ̀lá rẹ̀. Ṣé ẹ bá serious? Láti change laptop yín, mo ń jẹ́ ká máa sáṣọ yíwa ẹ̀mú. Tó mọ̀ pé gbogbo ẹ̀ náà, tàbí rí iná, connection yẹn ìwúlò fún mi. Bàbá sẹ́ni, ó ṣúọ̀ fún mi. Mo promise pé eléyìí tó bá ti sán owó ti sán tó bá ti sán wà láì ọ̀dà méjì ni máa kó wọlé. Méjì ara méjì. Ṣé èmi lọ́wọ́ àbẹ̀mí ló fẹ́ fún? Ṣé ya sọ̀rọ̀ ló bá sọ̀rọ̀? Tìrí èkè. Ó ti yíwẹ̀ dànù, kò ṣúọ̀ dáadáa bó ṣe wà yẹn. Ó dàṣọ fẹ́ gbọ́. Ilé ọmọ ló ṣòlù báyìí, ara France ló ń bá ta báyìí. Ó máa sanwó mi oṣù wọn. Tìjí àti dídọ̀ la fẹ́ ṣe létí. Ó mọ ibi tán bá yí ara wọn dé. Fún wọn ni. Kí ni fún mi problem? Ohun tó kún fún problem. Ọ̀gá, ṣé kí ìgbà tó mọ kankan? Ẹ jẹ́ wá mi wo. Mo ṣe ń bí ilé ẹ̀, ó kàn ká kúrò bẹ́ẹ̀ fún mi. Bóyá kẹ́yìn náà wá bá mi wò. Ṣé èmi ló fẹ́ fún lówó ìlú kí wọ́n wò? Bàbá ẹ̀jẹ̀ condition ẹ̀. Jẹ́ kí ó kéré wájú. Afẹ́nu. Just look at them. Ẹ wò. Ẹ kọ́ṣẹ́ pé. Ẹ̀fọ́ àgbà ṣé àwọn ọmọ àṣẹ fún ní ìwà ní gbé ìjáyé ló kà á rà pọ̀ wàhálà wàgbé ṣèkì wàgbé ìjáyé sọ́ọ̀rì ní Sádọ́mọ̀ sọ̀tẹ̀ ọ̀dọ́ ẹ̀fọ́ débẹ̀ ọ̀dọ́ ìgbádùn tó gara ní Sádọ́mọ̀ bàbá ẹ̀wò bó ṣe pẹ̀jẹ́ àwọn wọn ni ọ̀lọ́ ẹgbẹ́ gbé ìjọba tó sọ fún ìwé ọ̀nà bá sọ̀rọ̀ tó tó bàbá gbọ́dọ̀ ọ̀lọ́ orí adọ́mọ̀ kan lè jẹ́ ní ọ̀lọ́.
Baby, you know some money for pity. I need like 400 to 500k. Lila La Liga Eli Santaburi Malaika 500 1 2 3 4 5. Ṣọ́bẹ̀rẹ̀ àyà ṣàlíwálé mi pẹ̀lú gbogbo àwọn ogun ọ̀run ẹ̀. Ọ̀rẹ́ mi ìrọ̀ pọ̀ 500 kí ló dé wẹ́ àfúlò ń lọ ni ṣebí kò kọ̀ lọ́jà yé lọ́ba kò rẹ̀ garaba níbi tó ń lọ kò jẹ́ kó mọ̀ pé irọ́ o nǹkan tó wà nílẹ̀ ohun tó kún pé family biscuit ni àfẹ́mọ́bọ́ yẹn pọ̀ tó. Bébí wọn mi sí. O ti wúlò gbàdúrà wọn. Kí ni gbogbo nọ́sẹ̀nsì? Kí ni gbogbo kí ló fa gbogbo ọ̀rọ̀ ilé ìsìn? 500. Ṣé mo bá yín wí ni? Èmi àti ìlàjọ ń jà ní. Ìsìn yìí mi ṣe lẹ́ṣẹ̀ náà ẹ̀mọ́ gbọ́dọ̀ ẹ̀rọ. Lóṣooṣì tí mo mú ẹ wá bí. Àmì ẹ̀ṣẹ̀ ló bí. Ọ̀dọ̀ àrẹ̀mọ́ kó wá lá ọwọ́ epo. Èmi àtọkọ mi jọ ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ìtàárọ̀. Kí ni problem yìí? A pè yín sínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ìkí àti mọ̀ ni. Tí o bá tẹ́mi kò sóhun. Ọ̀rẹ́ tèmi lòun. Tá bá ń jẹ́ báyìí o lè dé bá kankan. But owó tí mo bèrè ṣó pọ̀ jù ni. Ó lọ máa ṣe ìrànlá wọn. Ó pọ̀ jù náà kọ́ mi is more than that tó máa ṣe fún mi. 1 2 3 4 5. London padà. Oh mind you, má dà ilé mi rú. Má dẹ̀ balẹ̀ mi jẹ́ o. What's all this? Me like it o. Baby, it's okay. Prosper. Ọ̀rẹ́ mi sọ wá ṣọ pé tí ìyàwó mi ò bá nù ú wọn náà pé wá. Give me 500. 500. Tójú ìgbà padà yọ owó máa di nǹkan mi o. Ojú tèmi. Kí bọ́ọ̀lù ẹlẹ́yìn méjèèjì ilé tẹ̀wé ń bọ̀lá ìjẹba. Ọ̀rọ̀ ọjà kọ̀. Ẹ mọ̀ pé tí ṣe bí tójú bọ́lé ẹran núrù ni. A máa tójú bọ́ náà ọ̀rọ̀ wa tó yẹ kí. Ṣé tá a bá ń lọ báyìí wà dé bá mú? Tẹ́yìn bá ṣe kí ni? Tá a bá ń lọ báyìí. Ẹ fọ́ ni. Ó dàbí nǹkan tí ń gbòòrò. Ó dà. Ẹ̀yin ò fẹ́ náwó fún èmi àbí? Ẹ̀yin nìkan lẹ́mọ̀ adájà yẹn. Máa lọ. Ọ̀ní is okay. Baby, má worry. Má fẹ́ 600,000. 600,000. Thank you, darling. Kí ló wá ń ṣe ní tẹ̀rọ ojú báyìí? Kí ló ṣe ní tẹ̀rọ ojú? Tójú yín bá padà yọ bọ́ sí àwọn èèyàn padà pé ní tójú bọ́lé ẹran núrù ni o. Nítorí wá pè ní sinmi kẹ́lá sí. Ṣèmi tẹ́lẹ̀ mo béèrè 400,000. Ọ̀dà owó mi tó kẹ́ra 400,000. Àìwọ́ mi ọdún ẹni máa kú sí. Ọdún ẹni máa tàtàn sí. Ibi tí dé last bus stop pè mí o. Inú wọn ló fẹ́ ṣe ìwé ní ìlà. Òun onítọ̀wọ̀ yẹn kan fún ara múra. Ọ̀rẹ́ yìí nẹ̀jọ̀ nù kíjẹ́ bó bá sọ fún yìí nẹ̀jọ̀ kó dẹ̀ mọ̀ fún ẹjọ́ náà. Èsì là ẹ̀kọ́ túmọ̀. Wọ́n bíbí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbà fún mórí gbà fún gbàdàlẹ̀. Sori whatsoever belong to Olúgbọ́n will be given to Olúgbọ́n and that of Arẹsà and Idikapo. Sori mi ò ní kó má fún 600 o but gàbádá yá 1 million lèmi máa fi tèmi gbà fàṣẹ lédè Kútọ̀nù bá ń wà oyè máa jẹ́ nìyẹn. Kí ló bá tọ̀? No time of discussion. Àǹfààní kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ wo gbogbo nǹkan ni mo ń wo nǹkan tí mo lè wo. Wò ó tá àti ṣe ni o. Gbogbo ẹ̀nà ti lẹ wáyà mọ́. Gbogbo nǹkan ni engine oil ti ṣe sí. Kí mo fẹ́ fọwọ́ kàn sí? Ló máa ṣàánú o. Ilé mọ́tò bá bí. Ọ̀rẹ́ wo ṣé ò ní ta lè pe ní? Wò wá nǹkan ṣe ti jàre. Ṣèbájọ́ náwó ni. Ẹ̀mí ìdílé ẹ̀ka àjọ náwó. Òwe lè ti wá. Mẹkáníìkì yẹn kọ́ ná. Ó tẹ̀ kọ́kọ́ wá bá a ṣe gbogbo ibi tí ọ́ìlì dà sí yìí. Ìwọ ò lè fọ́. Ṣé ìwọ ò lè fọ́? Ṣé mi ò ń gbìyànjú ni? Ta ni mo rí yìí? Oh baby, Súnmi Sọ́lá baby. Wẹ́nu lẹ̀ kó wẹ́nu pọ̀. Àbó orí ikọ̀ ọ̀rẹ́ mi. Súnmi. Ara rẹ̀ rí. Ọ̀rẹ́ mi, baby. Ọmọ ni Súnmi. Ara mi èrí rí. Ọmọ tí ẹ̀ dà wá nù kí ló dé? Kí ni mo gbọ́dọ̀ sọ? Ó ní mo dẹ̀ ẹnu. Wọ́n lẹ́lẹ́ bí omi ìṣànkọ́ tó ń dànù ni. Ṣé ó yà wẹ̀rẹ̀ ni? Nǹkan ń ṣe ẹni, àbójú ń dùn ẹ̀ òfin ríran. Ṣé àtẹ́wà ni Mùsàwáwù ni àbáwá nínú the same category? Tó ń pè mí tó parí sí mi sára. Kí ló lè ṣe kò sí?
àbí kí ni ìpàdé òyà ta sí wíwèrè ṣe yí pọ̀ ni lórí tẹ̀ ń rò ní nínú òrùn yìí símùsára ẹ̀yin oníṣẹ́ ni. Súnmi ọjọ́ rẹ̀ mọ̀ kó ṣe lọ́wọ́. Kí ni mo gbọ́ tó sọ ìwà rẹ̀ mọ́ kó ṣàbí kí ló pé rẹ̀ kò ní bẹ́ẹ̀ sọ fún ẹ tó bá ń pe látàárọ̀ dalẹ́ òní nípinnu ẹ̀ ìwọ wá pe ẹ lára ẹ̀mọ́ gúúsì lójú tèmi ìwọ ń ṣàyẹ̀mọ́ gúúsì o ṣọlá gbọ́ mi àyẹ̀mọ́ smelly ni ẹ òórùn ọ̀rẹ́ ni sọ fún ẹ gbogbo àwọn pákéjì smelly pákéjì tó máa ń pákéjì òṣì tó máa ń lọ sí pé ìwọ kan wà bí kan àbúrò ló máa fọ́ọ̀mù fáwọn wò ṣọlá pé mo wà nínú àwọn babes tó ẹ pé mo máa kó dẹ́kun bá ti sẹ́ẹ̀dì recharge card bí i 500 naira sí wọn wà á ń tà wọn ó yá wèrè ni wọ́n wọ́ ọ̀tọ̀ lọ́rọ́ kò yẹ mọ́ èso yẹn wọ́n jáde mọ́ kúṣe tó jáde mọ́ wèrè kan èmi ò mọ ẹnìyẹn o smelly gidi òórùn gidi ni. ó jẹ́ nínú kíní nígbà tó wẹ̀. kò lè ní dáa fún ẹ kò ní dáa fún ẹ pé èso fún ẹ èmi jẹ́ nínú kíní ọmọ ẹ̀tọ́ mi ni mo gbà lọ́wọ́ ẹ equal rights ni mo pín ní ìwọ ló kọ́ rẹ̀ ó sun lẹ́ni. kí la gbé kí ló ń jù à ń pè é bèbí òun garaba ṣé wọ́n pẹ́ bóyá ṣe the other time náà nìyẹn tí mo sọ fún ẹ pé gúúsì o bàbá tó ń sọ lọ́wọ́ ni tó ní kíní kan gidi kan ó ṣàṣe ní àwọn yàmá ó tẹ́lẹ̀ kákákákáká wo bíbí àṣìgbà tún gbérú ẹ̀ wá mọ́ rí nǹkan náà ṣé wọ́n pẹ́ tó ojú mi jẹ́ nìyẹn the other time. níyẹn ìwọ náà ṣé wọn lójú kan káyé ní ìbàjẹ́ ṣé olójú tó fi ń ríran rárá ni ìwà ṣínú ẹlẹ́pàá kánú yìí ìwọ wá ṣapá kan dábí orogún ẹlẹ́rọ ó dúró wájú tèmi ó ń sọ fún mi wípé èmi ń ṣe bákanbákan níwájú wọ ta ní ẹ ta ló bí ẹ irú wọ yìí ìwọ rárá da yìí ẹ bọ̀ máa gbà mí o nǹkan ọ̀ máa kán ọ nǹkan ọ̀ máa ṣẹlẹ̀ láyé ṣé bàbá ṣe Buhari lólórí burúkú olóṣì ara ẹ aláìní òun rárá galatia ló kọ́ sí white láyé jẹ́ pé àwọn boys wọ́n ti touch nísìn ayé wọn ti da wọ́n ti wà ní gbèsè ayé tó rọrùn gbèsè ayé tó dùn re tó sàn re yóò wá kọ́ sí white àwọn ọmọ àwọn smelly ọkùnrin ló wọ white àwọn olóòórùn ọkùnrin àwọn ọkùnrin tí ò tọkùnrin ló máa lọ sí bedroom select lóṣòdì ló máa lọ sí market yẹn kàtàǹgbá láàárọ̀ kùtùkùtù láti máa jí débẹ̀ ló máa ti wá lọ́wọ́ white ló máa láwọn canvas lọ́wọ́ keep Lagos clean lọ́wọ́ yìí o olórí burúkú ara rẹ̀ tún fi ń dọ̀tí èkó ní ọlọ́run ò ní fún ọ̀ṣẹ́ láyé àmbọ̀dì bóyá ṣí ẹ ni tó bá rẹ ní sọ fún ẹ ó ti bẹ̀ṣọ fún ẹ wọ́n bọ́ yọsẹ̀ lọ́rùn wọ́n tún lè dúró wọ́n máa sọ wípé wọ́n bọ́ yọsẹ̀ lọ́rùn wọ́n bọ́ sí ẹ lọ́rùn náà ni wọ́n forí ti ẹrú mú ni. Súnmi kí ló ṣẹlẹ̀. ẹ kó fẹnu ẹ̀sán kan tó máa. kí ló ṣẹlẹ̀. jẹ ni ọwọ́ èpo lélẹ́yìí. wọ́n gbẹ̀ mẹ́bí nítorí pé a ní òǹdomiru ẹja ẹ̀ ọ̀gbẹ́ni kò tẹ́ ní ẹja rẹ̀ nínú gbogbo ẹja òkú èkó ọ̀gbẹ́ni ọ̀rẹ́ mi wo bí tí gbogbo kan ṣe ń lọ yìí èmi mọ̀ pé omi ò fẹ́ sọ̀rọ̀ ojú ẹ̀ mọ̀ wò. bóyá ṣí ẹ ni wá tó bá wọ àwọn tó máa sọ̀rọ̀ sí máa wojú ni mo sọ fún ẹ yẹn. ẹ wo ṣe fẹ́ gbọ́ mi oh my god wọ́n ṣe wúlẹ̀ sọ̀rọ̀ tí bá tún gbọ́ tó tún rọ tọ́ má jábọ̀ ẹnu má dàbí fíìmù ṣe kìlọ̀ ojú ẹ̀ mo ní tí mo lè fi lù ẹ́ pa ṣé ní tó gbé mi lóyìn foundation bàbá foundation ayé ni ṣé tí bá fi kú olù ẹ lásán o lè má dìde oṣù méjì àbúlórí burúkú ni ẹ níwájú àwọn wo. nǹkan náà dà máa wà rẹ mọ mi báyìí ṣé torí gbogbo nǹkan fẹ́ dà ó sì máa padà lówó tí gbogbo nǹkan máa blend. ṣé tí ẹ fẹ́ gbọ́ mi ṣe fẹ́ gbọ́ mi kò síbẹ̀ ṣe lè sọ̀rọ̀ kò síbẹ̀ ṣe lè fọ̀rọ̀ kò ní dídá ká má ní rédíò àsọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kàlàtẹ̀ ní ìjọ ọ̀la bí ọmọ ìyá àjẹ́ mi ò tí ì rí nǹkan tó pọ̀ jù kò yí ṣe ní èmi ní nǹkan tí mo fẹ́ gbé ṣe láyé mi láàárọ̀ ọjọ́ èmi bí mo ṣe ń jáde lọ yìí àgbà kò ní mọ̀ pé mo kàn yín náà àmọ́ bí mo tún ṣe wá ń lọ yìí èmi gan máa ń sọ pé mo lọ wẹ orí mi ní odò Yaláró tódò Yaláró bá lóun ò tẹ́wọ́ gbà mí torí ẹ̀yin wọ́n rọrùn dáradára yìí máa ń lọ sínú odò Third Mainland Bridge máa lọ fọ orí mi níbi tí a gbá mi omi ọ̀pọ̀lọpọ̀ omi wà tẹ́kun wọ́n ti lè gbà mí wọ́n ti lè là mí rẹ̀ tẹ́kun mo ti lè gbé tèmi ṣe because láàárọ̀ ọjọ́ yín táwọn ọkùnrin bí ẹgbẹ́ yín tẹ́kun lọ́run ti bless báyìí tẹ́kun wọ́n ti lọ síbi iṣẹ́ wọ́n ti wá nǹkan ṣe ẹ̀yin jókòó síbi ẹlẹ́mọ̀ sún mi sọ́lárí níbo mo ti gbé ẹ̀mí ọmọ lórí burúkú ní mi mo lọ ṣìírí o tí ilẹ̀ tí wàá ta nìyẹn lè ti gba sí ibẹ̀ yẹn látọ̀run ẹ jọ torí Ọlọ́run ẹ pín iṣẹ́ tọ́lọ́run ti tún iṣẹ́ pín kò yẹ ibẹ̀ yẹn nísìn ẹ̀yin díọ̀ tí wọ́n wọ̀nyí. Bàṣíà ọkọ̀rọ̀ lọ́rùn ó jẹ́ dúró kó jẹ́ ká gbé ẹ. má wulẹ̀ gbé mi. ó ṣẹjú ẹ àṣeṣe ẹni fáwọn káre ẹni sọ̀hún nígbà tá a gbé mọ́tò látàárọ̀ sí ìbàyè tí ò ṣiṣẹ́ bóyá ń pèrè wáyé ló ń pè mẹkáníkì ó tẹ̀ mí tó tí ó ṣe mọ́tò àwítà ìwé tó ń sọ fọ́mọ ọmọ tó lè wọ́n wá mi pé kẹ́ kó gbé dání ṣé ibi tá a ti ń dàgbò yìí lọ ẹ̀ máa gbé dání. máa ṣiṣẹ́. àrẹ̀mọ kí ló ṣẹlẹ̀ gbọ́ tí jáde jẹ́ ká ṣàyè fún wa ní nǹkan táwọn máa ti ń dọ̀
bó bá ti ẹ̀dẹ́lẹ̀ sí ẹgbẹ̀rún bóyá mo sẹ́lẹ̀ sí nínú àjọjọ náà. ó sábà ní jáde ní fíríjì. ó dàgbé ẹ̀wọ̀n àìní. òkè kò sẹ́lẹ̀ sílẹ̀ ètò wà wà lẹ́nu jẹ́ kí ọmọ ọgbà ìgbójú ṣe kí ni gójú dọ̀tí. kọ́mọ bí ẹ lè rí mú bí báyìí báyìí wá ní. nínú ilé. a ní kò yé mi wọ́n sanwó. kí ló ń sọ wọ́n ẹ̀yìn bá wò wá tí ó ń ṣẹlẹ̀ ní wa mi bàbá ìtàn fún ọ láti túdò a wò pé káwá bá ìṣẹ̀lẹ̀ ní wa tí ló gé tó gé jẹ why they do like this. ṣé o lè wà ní. ọmọ ó bá mi dákú make I tell you tí bá rí $1,000 lọ́wọ́ yìí 1 month máa fi háwọ́ mọ́. so bó ṣe wà yóò sọ fún mi sí mo ti gba $1,000 ó ti pẹ́ mọ́. sọlẹ̀ tó yẹn. àwọn ẹgbẹ́ ojúmọ́ kan bó. kò yé mi inú ilé yẹn tá a bá bá bí a máa ń mú bá gbẹ̀ bí sọ́n máa ń yìn wá ìyẹn lẹ̀ bí mi ìtọ́ ẹ o I no go lie you. You no see money collect at all. At all. Anyway, sórí ìwé ìwé Yorùbá kan ní Èkó lówó wà, Ìbàdàn lọ́lá wà. Fẹ́ni tó bá bá kádàrá ẹ̀ mú mi. Kò yẹ, pàdé mi ní Alampaso lónìí kó má sọ fún ẹnu Ramos. Ṣọlá àgbọn bó ṣe wá yìí, kò ń ṣe pé kó bá wa náà. Ó bá wa o. Òtẹ́jọ́ tàwa náà yé ijó tó fi ń fàyà falẹ́lẹ̀. Kò ṣe é dúró, ó ṣe yóò ń lọ, là ń tẹ̀lé. Là ń tẹ̀lé o. Mi ò sùn, ni mo ṣe sùn. Ààrẹ ní ibi ò sùn, ẹni táwọn máa ti sùn ní. Ọ̀rẹ́ mi, tó bá sùn máa sùn. Ṣùgbọ́n àtúntò dé yìí, ó mọ̀ náà, ó ti yẹ, ó fẹ́ yí wọ́. Àti ó fẹ́ yí wọ́ ju tiẹ̀ ló mú wa lára o. Mo dá akọ fún Charles, láyé ti ṣe kí n àti dẹ́sẹ̀ lé bọ̀. Ẹsẹ̀ lé? Yes. Ẹ ṣeun ní mọ̀nà ní ìtọ́ bá a bá tọ́ dáadáa kì í dẹrùn ní kò ní dẹrùn ní mọ́ ilọ́. àrídìí tí mo fi ní kẹ́ ẹ pé mẹ́ta torí pé oríta mẹ́ta ní gbẹbọtẹ́bọ fífín bẹ́ẹ̀ sì ni àrò mẹ́ta ni kì í dọbẹ̀ nù mo sì fẹ́ kọ́ bẹ́ẹ̀ tí iná dànù mo fẹ́ kó ṣe é wà lẹ́lẹ́dẹ̀ẹ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta ìtàkùn kan ṣo inú fìtílà kan ṣo ló gbọ́dọ̀ wá rí bí n bá wá ṣọṣẹ náà fún tán tẹ́bẹ̀rẹ̀ sí Olódùmarè o ẹni tó ń pè mí ti owó tí dẹ́rù wọ́sì ẹ gbọ́ ẹni tó ń pè ní mí ti owó tọkàn yẹn ọ̀pá ni fún ṣáájú lọ́sùn. ẹ̀rù bà ẹ̀rù tún bọ̀ ni ẹ̀yàn tún kẹsẹ̀ nù omi kó tún máa kígbe òtútù máa torí bá a bá tara bomi tán bó tútù omi bá mú ni a máa mú ni lọ́kàn ni yóò ní bàjẹ́ àgàrà yóò ní dá o. tọ́ ìbá o ìbá ọmọkùnrin ìbá ọmọkùnrin ìbá ilẹ̀ tẹ́tẹ́ kẹ́ tó dé yìí ìdìbò ní dá tiẹ̀ nu torí dúdú bẹ́ẹ̀ ní ṣe wọn lẹ̀ mọ́ dúdú o mọ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní ṣe wọn lẹ̀ mọ̀rẹ̀rẹ̀ kò dúdú nkò funfun òun bẹ́ẹ̀ ní ṣe wọn lẹ̀ mọ́ tẹ́ fún ó yẹ kí dúdú ó lọ. ẹ dẹ́kun wojú mi dada mọ́ ìrìn bàjẹ́ ẹ̀dára dídá ojúrí níta dé yìí ìrẹ̀lẹ́sẹ̀ mẹ́sàn-án ló ti kà á kì í ka oníkà mẹ́sàn-án lójú rẹ o àmọ́ àwọn kà lẹ́yìn rẹ ẹ̀wá rí gbàgede bí tá a wà gbàgede tá a ti kà oníkà mẹ́sàn-án yìí la pè ní ojúkò òkè ojúkò òkè ẹgbẹ́ rálejò ohun tuntun ètò tí mo ṣe fún yín àṣekágbá rẹ̀ nìyí níwọ̀nba àgbà tẹ́ bá ti lò bí mo ti ní ẹ lò ó tí nǹkan ọ̀hún wá yìí ẹ mọ yọnu rẹ o ẹ sáàrọra bá ń gbé fún arákùnrin yìí òun ni ó ṣe pàṣípààrọ̀ rẹ̀ fún kó tó jẹ nínú àmọ́ ṣáájú ọmọ bàbá rẹ dáhùn ṣọgbà
orúkọ mi Mr. Adeguju, I'm a bank manager. Ẹ̀gbọ́n, ilé-iṣẹ́ ìfowópamọ́ lòun ti ń ṣiṣẹ́. Ẹ̀fọn hà mí nígbà tó ti yẹ ó ti lẹ́nu. Ṣé rí ọdún tí mo di pẹ̀lú ojú wọn yìí ó jẹ́ kí n máa lóṣù òkùnrin sí wọn ní dá wa ṣá ṣé ṣe pé arákùnrin máa dá wa ìyẹn náà tún wà very important. Ṣé o rí ojú mi? Ṣé o rí ẹni tí ó bá fẹ́ jẹun gbẹ́ngbẹ́? Ọ̀rẹ́, o láti tilẹ̀kùn gbẹ́ngbẹ́. Ẹni tó ń ṣerú iṣẹ́ tí àwọn ń ṣe yìí ojú ẹ̀ gbọ́dọ̀ lé ìkọ́sọ̀ dájú lówó lọ́dà mi. So iṣẹ́ tí èyí fún mi ń ṣe yìí lọ́dà mi kí mi tó rí pé èyí sí mi bẹ̀rẹ̀ sí ní dà ojú mi so ìsọ̀yìsì. Bàbá ò ń ṣe ní àná bàbá yẹn tó ń produce àwọn èèyàn bíi ti ní sí mi tí mo lè jáde ń rí. Ọmọ awo mi èyí àwọn tèmi tó wà ní òdúmọ̀ mi mẹ́rin dálé ni awo gidi ni èyí o ṣe ti yẹ bẹ́yẹn ṣùgbọ́n kinní kan ló wà ń bẹ̀. Anytime tí ẹ bá ti gbé 10 million naira wá brother mi 3 million ló ṣe tèmi ń bẹ̀ yìí o. Jerry, ìyẹn kì í ṣe problem rárá àti understand owó lówó ní odò náà kan ìyẹn ṣe wàhálà òye tẹ́nì kejì mi sọ yẹn gbọ́ngàn ìyẹn ni mo fẹ́ kájọ ronú sí ẹjọ́ ẹ má dá àwa o ní pípẹ́ ẹ̀dá lẹ́nu ìṣòro nìkan o ìyẹn kẹjẹ ká rò ọlọ́wọ́ làwa náà ó lè dá a náà lápàdé mi. Ṣé orí dìde ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé 30% yẹn ti jẹ́ ti tèmi wàhálà kò sí wàhálà kankan mọ́ gbogbo ọ̀rọ̀ yẹn ti ṣe kéde kò ti sí èmi. Ẹ dákun ní ẹsẹ̀ lẹ́pàá bẹ́ẹ̀ bá ríra yín ẹ̀wọ̀n sọ. Àbáwọ̀ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ó pé kó má dà yín ọmọ olókùnrin lọ́wọ́ náà àmọ́ kó lè dá yín kó lè fi lọ́kàn balẹ̀ kí kólókóló kan má bàa mọ gbéró kan yẹn wọ́n fẹ́ ṣe ẹ̀dùn lọ. Ọ̀dà ẹ̀yin àwọn kẹ̀tọ́ lọ ẹ̀jẹ̀ tó ṣe ń bẹ̀rẹ̀ pa ẹ̀yin mo wí fún yín lọ́jọ́ sí òkú ṣé ẹ gbàgbé ẹ wá rí àsìkò tẹ́fẹ́ bọ́nú ayé nìyí lágbà kó owó dé wọ́n bá ti wá ń pè yín àtọmọ ike àtàgbà ẹ má bọ́n jà o ẹ máa wá sọ fún wọn pé owó àbú wọn lè àbú yín ná. Ok, àbúrò ní owó tí ẹ ṣe fún wa àbí. Ní owó àbú ni àbú ń bọ́. Ìjọ tálà kú ìjọ sọ́ọ́lì ìjọ. Níwọ̀ kan òró ìwọ kan kòrò káwọ ojú ara wa mo pé owó àbú làbú yín ná tó wà ń bí mi. Tálà bú ṣe rí ọ̀rọ̀ kòrò ó sì wá lé. Báyọ̀ ní ilé tí wọ́n máa bù. Òwe ló fi ń pa owó àbúlàbù náà. Àìrìnà àríjẹ̀tì. Ẹ mọ̀ ẹ lánàá rẹ̀ bẹ́ẹ̀ pé o ṣe jẹ́ lónìí ẹ bá ti pín ẹ láńkọ́ tó wà ní báyìí. Àbú ògọ̀ àbú fẹ́ rán lónìí. ẹ má bínú mo ẹ̀yẹ̀ kan lójú ọ̀dọ̀ yín fún mi níbí bẹ́ẹ̀ ni wọ́n ní tí n bá wá bá yín ẹ lè gbà mí nímọ̀ràn lórí ohun tí kò yé mi
torí ẹni tí à ń sọ yẹn náà ẹni tẹ̀mọ̀ tó bá yín gbé Ìbàdàn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ṣe Èkó ló wà. táwa ló ń tàn wọn mọ̀ látòjijì lè ní Èkó wá sí Ìbàdàn wọn yàn. ẹni tẹ̀mọ̀ ni torí ó ní irú nǹkan tó ṣe mí ó ti ṣe òun rí pé ẹ̀yin lè fún òun nímọ̀ràn tí òun fi ṣe ẹsẹ̀ gbé wá wò pé ẹ jẹ́ kí n tàn yín wá ẹ tó gbé wá ní. ẹ ṣàjà máa ń pẹ́ ní tí wàá ṣe rí nìyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn náà ni wọ́n máa ń gbà náà níbẹ̀ lóko torí tẹ bá rí gbogbo ẹ̀dá tó bá ṣubú kò béèrè fún mọ̀ràn ni ṣùgbọ́n táwa ti tọ́ sọ́nà adẹ́gbẹ́gbèsè yẹn á rí nǹkan bá yẹ fún ẹ ṣe wá sí. ọ̀rọ̀ gbèsè ayé mi ni mà ẹ jọ̀wọ́ kí ni èèyàn lè ṣe fún yín náà àbí ọmọ ìdá ẹgbẹ́ yín tó bẹ́ẹ̀ wò pé ikú ló tọ́ sí. ikú kò sí nǹkan kan tó mi rà ṣe fún mi tó wù ìròyìn níbi pé èèyàn kú sí i torí pàṣẹ ọlọ́wọ́n ọba ìgbọ̀n ó ń darí jì wá wọ́n bèèrè ta sáwọ ẹ̀dá lára kí ni wọ́n fẹ́ rokú sí fún gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó bá ti ṣẹ̀ mí ẹ jẹ́ kí n fà lókòtò ọlọ́run kó wọn àtọ́lọ́run ló máa yọ torí ìwé rokú sí yàn láìláì. ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ ìgbésẹ̀ yìí ti ṣe ibẹ̀ ṣe ń wò mí mà gbogbo ìjókòó mi kò rò fún mi kò sí kankan lára mi mọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ló fi àìsíkí mi ló fi ṣòwò débi tó jẹ́ pé wọn kò fẹ́ ọkàn sílẹ̀. bó ṣe rí wọn lè ńlá sí kí ó lọ sí mu. ṣé ibi tí mo ti ń tọ́ àwọn àgbà lọ ibẹ̀ náà jẹ́ kó yé mi wípé ó ti lo gbogbo ẹ̀ kódà èmi gan fúnra mi náà mo tún mọ̀ mo tún gbọ́ kódà òun gan tún ṣàìṣe ó sọ sí mi lọ́wọ́ níbi tó le dé mà wọ́n fi ń jẹ́ kó yé pé tí n bá kiri owó kò sẹ́ni tó máa ra lọ́wọ́ mi tàbí tó máa bèrè pé kí ni mo ta. èmi ò bá ní pé kò fìjà fọlọ́ǹda kò fọwọ́ lẹ́nu jẹ́ kó rú ẹ̀dá bẹ́ẹ̀ lọ kó ń tiẹ̀ wájú torí pé tó bá gbégbé sẹ́yìn látọwọ́ rẹ̀ kó tún léwu jẹ́ kí rú ẹ̀dá bẹ́ẹ̀ kó lọ kó tiẹ̀ wájú ṣùgbọ́n fìjà fọlọ́ǹda fi sílẹ̀ tó bá ní pé káwọ́ lóòótọ́ ó tó ń torí kéèyàn pọ́ ọmọlàkejì rẹ̀ sí ṣùgbọ́n fìjà fọlọ́ǹda kò fọwọ́ lẹ́nu. ṣe rí ọ̀rọ̀ tẹ sọ láti ẹ̀gọ́ náà ní ìfẹ́ ẹni ó tó ń torí ó tó ń torí láti kú bẹ́ẹ̀ ni ó tó ń torí ọmọ mi kí ni mo ṣe fún ọ kí ló dé. ara yín ni so ti ń rún. lọ́nà wo. kí ló dé àmúdẹ ń pè yẹn dẹ̀dẹ́ mi nìkan dáa láti jẹ́rìí kọ́mọ jáde nínú ilé kí n má rí èyí náà dẹ̀ jókòó síbẹ̀ yẹn ẹ̀ wá kó dábẹ́ tí ń ṣe yìí náà àwọn tí ń jọ́ mọ́ máa lápè láti jẹ́rìí ẹ máa wálé mo ń retí yẹn máa bọ̀ ẹ já tètè wá kó má jẹ́ mi nìkan ó dà mo ti gbọ́ ó dà màá máa retí yín. ọmọ àlè ni wọ́ gbòmú rẹ látòkè délẹ̀ kí ló ṣe láti jẹ́rìí àbúrò ẹ jáde nínú ilé àárín ìwọ náà wò múra ẹ ṣé wọ́n lè rí lára ẹ pé bóyá àwọn àbúrò ẹ báyìí nítorí Ọlọ́run. ṣé mo ti sọ fún yín Ṣadé ṣeré lọ ni ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ló máa wà tó bá dẹ̀ ṣe tó máa wá sílé ẹ̀yin lè kàn dára yín làmẹ́wò gbogbo ojú yín ń lẹ ti rù yẹn ẹ wọlé kẹtùnra ṣe. Ọlọ́run ṣàánú mi ò ṣe yé rí o. ẹ kúlẹ̀ mọ́ mi. káàbọ̀ báwo ni. wọ́n mi bákan náà ni àwọn ló tó 2 days tó ti rí gbẹ̀yìn. ó máa wálé. Ṣadé ìyẹn ni pé ó wà nítòsí nìyẹn o Ṣadé ò dẹ̀ wálé ọmọ ilé mo pé ṣe ni pàkẹ́mi sókè báyìí mò ń lọ. wọ́n mi ṣe bí mo sọ fún yín ẹ kàn dára yín láàmú Ṣadé àbúrò tèmi mọ̀ ọlọ́gbà láìfẹ́ ní tó bá ti jẹ̀gbọ́n tó máa wálé ẹ filẹ̀ tí òun lójú ń ti rí bákan ẹ wọlé kẹlọ jẹun. ẹ má bínú máa ṣe Ṣadé lè wá ni. bẹ́ẹ̀ ni Ṣadé ni ṣé ẹ bá mi rí ni bàbá mi. mọ́mí kò gbà mí lẹ́nu o ṣùgbọ́n mi gbọ́dọ̀ sọ wípé ẹ kọ́ àwọn ọmọ yìí. bàbá mi kò rí bẹ́ẹ̀ òun ló kàn yọ máa létí lápá mo ń gbìyànjú.
tẹ́ bá rí ibi tí mo ti rí Ṣadé ibi tí mo ti rí Ṣadé òun ṣe ibi tí wọ́n ní fọmọlúàbí. wọ́n fún ṣé mọ ibi tó wà ní ẹjọ́ sọ fún wa tẹ́ bá mọ ibi tó wà ẹjọ́. ṣé rí ibi tó wà yẹn kí lè ṣe problem ẹ má lè dá fún ọjọ́ ìwé má gbàgbọ́ wọlé. ẹ má bọ̀. Àgbúrò ṣe ọ̀gá. Àbọ̀rùn wọlé náà ló kó sọ́run. Àwọn máa ń bí jẹ́ nǹkan tó dá lára ẹ̀. Kò tó kọjá sí àlùkìyámọ̀. Náà mú chéènì díẹ̀ nígbà táwọn gbọ́. Ilé sọ fílẹ̀ ojú ẹ̀. Bẹ́ẹ̀ Anger. You got it. Ìwọ bẹ́ẹ̀ lára ẹ̀. Ẹ̀nà ọ̀la mi bí. Bíbélì sọ wípé a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti rán kínní títí dé ìran kẹfà. Ẹ jọ̀ọ́ ẹ má bẹ̀ṣẹ̀ wò lára mi oore ni mo ṣe délé ọmọ ẹ̀gbọ́n mi tó ṣaláìsí ni ẹ ṣàánú mi ọmọ bí. Ẹ ti gbàgbé kan tí mo sọ pé a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti rán kínní dé kẹfà. Ẹ̀yin ló kẹta rẹ̀ yìí wà. Ǹjẹ́ mọ̀ pé Délé tẹ̀sán yìí ló fi ọmọ yìí Ṣadé tó fi ṣòwò. Ọ̀pọ̀ ilẹ̀ jẹ̀bi. Ṣé ìbálá ìmọ̀ rẹ̀ ń dé? Ó ṣe àsìkí àrẹ̀mọ́ lèmi àti ẹ lò ní. Ibi ni mi kò gbàgbé. And as a matter of fact, I take in Japan. And if you know, you guys. Shut up! Why gone? Èyí tún sọ̀rọ̀. Owó àbúrò fi ṣàbúrà ni. Ṣé bá ṣe ń nà bọ̀ ní ìwọ náà ló láyé wa kó wà bọ̀. Oh, I love that. Owó àbúrò tèmi lẹ́yìn fi ṣàrá mi ní. Shut up! Sọ pátápátá pẹ̀lú bàbá. Sílẹ̀ tó wọlé sẹ́. Tó ń sọ àbí tó ń sọ. Ẹyin. Ṣé tájọ́ sọ àbí tó ń sọ kò yé mi ẹ̀mí ò. Ẹyin ló ráìsì kété. Ó dà tó ń gbọ́. Kò sí wàhálà. Ọdún ṣe kúkọ̀ kó ṣe. Jẹ́ ìṣàlàyé fún ẹ. Ọ̀rọ̀ náà lẹ́nu tó ń sọ. Owó àbò lẹ́yìn fi ṣàbúrà lè jù. Owó àbò. Fún tí mo bẹ̀rù lọ́nà máa ń kó pàdé lásán ọba àbúrò àtọ̀ gbogbo alájọ́ ọmọ kan tó ṣẹlẹ̀ sábò. Irú ọ̀nà làwọn àbúyé wa. Àbú. Owó àbúrò àlọ́ olórí àtọ̀ máa ń kọ́ra àbùdí ìjà. Yàtọ̀. Gbogbo ìjọba ìbò lísítì dáadáa ìbò lísítì sọ̀rọ̀ dáadáa ẹ̀rẹ́ bò lọ sọ. Èmi
èmi gbá àsìkò tèmi wá látọ̀run ní àsìkò tí mo gbé wá látọ̀run ni mò ń lò òun tààpù nù tiẹ̀ jọ torí ọlọ́run mọ̀ pé mo bẹ̀rù kó jọ torí ọlọ́run kó bọ̀ ní jẹ́ ká sẹ́tù ẹ̀ wọ́n bí jẹ́ ká sẹ́tù ẹ̀ lábẹ́. èmi lo àìsíkì tèmi sáyẹn mẹ́wàá mo ní good news fún yín kò sí wàhálà rárá mo ní good news fún yín. Thank you. Hey, the good news. This is crazy. Yeah. We have to go. I'm not saying that you can be. Ṣé wọ́n sórí mi tí ìyá bá rà kúrò? Bá rà àtijọ́ mi. Ṣé o ti bá wọn bí? Ṣé sídà mi. Àjò sórí àwọn kí n tó gbọ́dọ̀ lé ìṣòro kan. Pátápátá. Wọ́n ti bẹ́sù jẹ́ láì. Wọ́n ti kí ni ẹ̀tọ́ náà? Àrẹ̀mọ́. Ṣé ti tọwọ́ fi sọ? Bẹ́ẹ̀ni, gbogbo wọn ti kú. Àrẹ̀mọ́. Àrẹ̀mọ́. O lè rí sùúrù. Owó tèmi. Àwọn àjọ nà. O lè jọ tẹ́lẹ̀ mi tẹ̀. Seriously, mo ṣe kú ló tanú ni. O rò pé kò sí búlẹ̀tì bẹ́ẹ̀. Ṣeré ló pè é. Àrẹ̀mọ́ ọ̀tá wà bẹ́ẹ̀. Ọ̀tá wà bẹ́ẹ̀. Gbogbo èrò ọkọ̀ mi tẹ́lẹ̀ kò ṣe é lọ́tà bẹ́ẹ̀ báyìí. A ò lè wọ́n. Ikú mi ò dáa. Ìgbò ló bá gbà wọlé ọ̀tá bẹ́ẹ̀ ayé bọ́ báyìí. ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni dalẹ̀ abalẹ̀ lọ ẹnikẹ́ni tó bá dalẹ̀ nù yín yọ balẹ̀ lọ ni o yọ balẹ̀ lọ ni o korokoro báyìí láàrin fa bìtì o.